orin kan wà tó yẹ ká lè kọ fún wọn bàbá ń kọrin yẹn bóyá ẹ bá ní kí oníyẹn ọkọrin yẹn balùbalù ń tàfin o àfihàn ìrìnà ọ̀sán o balùbalù ń tàfin kì í sóògùn orin la fi kọ. tàwa ní ká sọ gbogbo àwọn tó ti shooting star jáde Ṣẹ́gun Ọdẹ́gbàmí Múdàláwà Felix Owólabí Ìdòwú Òtúbùsì bẹ́sẹ̀ Ògèdègbé Mùtíù Adépọ̀jù Rasidi Yekini. Yekini's in the middle and has to score. 1-0 to Nigeria. This is the first episode of Why Ibadan Remains the City of Many First. I am Joe Adetono, and where I am today is the Adamasingba Sports Complex. Let me take you back in history. Ẹ jẹ́ kí n mú yín lọ sí inú ìtàn Ìbàdàn àti ọ̀kan pàtàkì nínú àwọn iconic institution ní Ìbàdàn orílẹ̀ tá mọ̀ sí Shooting Star Football Club of Ibadan 3SC tí ó kalẹ̀ sí inú ọgbà tí mo gbé wáyé. So ká tó tẹ̀síwájú ẹ bá mi like fídíò yìí, ẹ subscribe, ẹ share pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín. Shooting Star Sports Club jẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó dá kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ọdún 1963. So WNDC ni wọ́n pe orúkọ football club náà ní ìgbà náà. Nígbà tó yá wọ́n pààrọ̀ orúkọ wọn kúrò ní Western Nigerian Development Country wọ́n sì sọ di IICC, Industrial Investment and Credit Corporation. ìgbà náà ló wà ní IICC ní a fi mọ Chief Lẹ́kan Sàlámì gbà yẹn títí pé títí 1976 táwa àwọn òsì àti ìjọ yìí wọ́n gbà náà ẹ̀dá wa gan máa ń gbọ́ tí a fi travel lọ sí Yombé gbà yẹn níbi ó lè dé bí àbáyẹ ti láìkì bọ́ọ̀lù sí wọ́n sọ fún ọpọ́ mẹ́sà láìsí ó ní tóun bá dé láti ibi tán àti lọ gbá fáínà yẹn òun àtúpọ̀ mọ́ òun àtúnyẹjú pọ̀ mọ́ àwọn tí a fi gba Winners Cup 1976 nígbà yẹn. Ní ìgbà tí wọ́n gba ìdíje CAF Cup àkọ́kọ́ orú ẹ̀ nílẹ̀ adúláwọ̀, àwọn sì ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ó gbé ife ẹ̀yẹ láti ìta Nàìjíríà wá sí orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 1976. gbogbo ìgbà táwọn sọ yìí wọn àti ìkọ̀bí ńgbà yẹn Liberty àti Olúbàdàn ìyẹn fíìdì tó wà ń bẹ́ẹ̀ ń gbà ní Olúbàdàn gan ni kọ́kọ́ síbẹ̀ Liberty àti Olúbàdàn àti máa ń gbá bọ́ọ̀lù. Player tó ti pàṣẹ Shooting Star 1976 yẹn mo lè dákọ bí méjì mẹ́ta nù àwọn tó gba kọ́ọ̀bù gbà yẹn. Bẹ́sẹ̀ Ògèdègbé wà ń bẹ̀, Múdàláwà wà ń bẹ̀, Ṣẹ́gun Ọdẹ́gbàmí wà ń bẹ̀, Sakari John tó jẹ́ oní first keeper wa ńgbà yẹn olómọdé bíi quarter final Winners Cup gbà yẹn kí bẹ́sẹ̀ tó mú semi final and final. tàwa ní ká sọ gbogbo àwọn tó ti Shooting Star jáde ọ̀pọ̀ díẹ̀ àti káwọn bíi Ṣẹ́gun Ọdẹ́gbàmí Múdàláwà Felix Owólabí Ìdòwú Òtúbùsì bẹ́sẹ̀ Ògèdègbé àwọn èèyàn ńláńlá bíi Mùtíù Adépọ̀jù àwọn yẹn sẹ́ àmọ́ pé àwọn yẹn sẹ́ jọ ìbẹ̀ síbẹ̀ náà ti jáde Mùtíù Adépọ̀jù Ṣẹ́gun Ọdẹ́gbàmí Rasidi Yekini àwọn bíi Tósìn Adébámbọ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ tá a lè dákọ̀ wọn tán tí wọ́n ti 3S jáde yàtọ̀ fún tí ìsìn tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ní ìgbà tí ó yá wọ́n yí orúkọ yìí padà kúrò ní IICC wọ́n sì sọ di Shooting Stars. Olóògbé Jídé Johnson àti Níyì ọmọ wọn ni wọ́n rò pé ìràwọ̀ ní gbogbo àwọn
ọmọ agbábọ́ọ̀lù tó ń gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí wọ́n wá rò pé ìràwọ̀ ni wọ́n, ẹ jẹ́ ká kúkú máa pè wọ́n ní shooting stars. Wọ́n ṣe yí orúkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí padà sí shooting stars nìyẹn. Ní eléyìí tí ẹ pé kò pẹ́ ni wọ́n mú ìtàn balẹ̀. Ìtàn náà ni mo fẹ́ sọ fún yín báyìí. 1992 coach ní Yàkàndé ló ń coach wa ń gbà yẹn 1992 tá a fi gba CAF Cup tí Abiola the first kìíní tí Abiola gbé lẹ̀ àwa la gbà ń gbà yẹn 1992 sẹ́rí bàlùbàlù tá a fi tẹ́ ń sọ yẹn wọ́n ti pè mí ní rédíò FM pẹ̀nsánà bẹ́ẹ̀ yẹn tí mo sọ díẹ̀ nípa bàbá yẹn sọ pé bàlùbàlù tá a fi yẹn oògùn náà nǹkan kan lóòótọ́ oògùn wà bí bọ́ọ̀lù ṣùgbọ́n jọ́ yẹn kì í sóògùn ni bàlùbàlù tá a fi mo wà lára ọ̀run rí bàbá ẹlẹ́ran ìdánilẹ́kùn mo wà lára wọn sọpọ́tà àtàwà lólúbàdàn jọ́ yẹn táǹsì mi ti ó kù bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì tá a lọ gbá final lẹ́kọ̀ọ́ 1984 yẹn àwọn sẹ́mi ti kíla bẹ́ẹ̀ ká náwó nu bàbá ṣé báwọn èbó la ṣe ẹ̀fẹ̀ bá bọ́ọ̀lù àwọn èbó ni orin kan wà tó yẹ ká lè kọ fún wọn bàbá ń kọrin yẹn bóyá ẹ bá ní kí ó nìyẹn ọkọrin yẹn bàlùbàlù ń tàfin o àfin ìrìnà ọ̀sán o bàlùbàlù ń tàfin kì í sóògùn orin la fi kọ ṣùgbọ́n tó rọ̀ mọ́ bọ́ọ̀lù 84 yẹn ni pé nígbà tá a gbá first leg ní Cairo tọ́ra àwọn tó jẹ́ ògbóǹtagì nínú agbábọ́ọ̀lù nígbà náà Wàkílì Oyènúgà Fẹ́lẹ́ Sowólabí Mọ́dàláwà Ṣẹ́gun Ọdẹ́gbàmí ọ̀hún ni a ti fún Fẹ́lẹ́ Sowólabí ní yellow card ṣùgbọ́n àwọn coaches àwọn kàkúngbà yẹn ó kú ọ̀la tá a gbà final second leg lẹ́kọ̀ọ́ ní a ti sọ fún Owólabí ò ní play Owólabí ò ní play bó ṣùgbọ́n àdúgbò Ọlọ́run bá a ṣe dé Èkó Owólabí ò dress àgbàbọ̀ kódà gan goal tá a goal gan fúnra ara wa la goal àtàkà ń bọ̀ báyìí defender ní kó wọn forí gbé bọ́ọ̀lù sẹ́yìn fún kípa kọ́ máa pé kípa ti dẹ́yìn òun kọ́ máa pé kípa ti fẹ́ mú bọ́ọ̀lù lẹ́yìn òun ní kó wọn forí gbé bọ́ọ̀lù sẹ́yìn wọ́n létí ìlógo tí wọ́n fi náwó mi tí wọ́n fi gba kọ́ọ̀bù mi lọ́wọ́ ń gbà yẹn kì í sóògùn ní balùbalù ń tàfin ẹni tẹ́ ẹ bá rí tọ́jú òrìjínà tọ́jú sọ̀pọ́tà tí èsì àwọn tí wọ́n sẹ̀ join sọ̀pọ́tà nìsín ẹbí wọn léèrè èmi wà ń bẹ kìí ṣe pé wọ́n ní wọ́n pé. Lónìí ibi tí mo wà ní Adamasingba and mo sì wá wo bọ́ọ̀ shooting àti Gombe ní stadium tó wà lẹ́yìn mi yẹn. ṣe rí ìgbà yẹn ọ̀run rẹ̀ zolu wá ń gbà yẹn Táíwò Ògúnjọbí 1992 mo wà lára tó mọ ẹ̀dìtì Àgóyèdè 3 years gbà yẹn ṣùgbọ́n gbà yẹn mo rò pé wá rí gbòdì 96 ó rí ófà ó fẹ́ travel kò wá sọ fún Soul yẹn Táíwò Ògúnjọbí ìgbà náà la gbá first leg níbí 1996 ẹ̀dìtì Àgóyè wà ní poli mo àjọkọ wọn ni wọn máa yọjú la fi gbá 2-1 níbí tàbípá Àgóyè wà lórí feed ìjọ yẹn níta àwọn wíkà mọ̀ wí torí bàbá striker ni ṣùgbọ́n gbà lọ gbá second leg ní final nílùú wọn lọ́hùn. اوبا وتترد لكن ترجع تاني لايمن منصور ايمن منصور وبالعرض حلوه مين زي ما بقول لحضراتكم ومروه طالع ويلا طارق والجون فاضي هوبا بقى اظبط بقى هو ايمن منصور يا ولد يا طارق يا ولد يا طارق يا ولد يا طارق والتاني مبدا السلام لعب كره اوت ورا بيلعبها لسامبا
بيعدي بيلعب كرة بالعرض وحاسب وهوبا يا àtúngbà tú wa again àwọn dukudi pé Mayfield kọjọ Mayfield nǹkan ní dukudi kì í ṣe striker nígbà tí ó sì striker mọ̀ ó ní àfiwájú àsátúgbà tú wa wọn náà wà ní 2-1 lọ sẹ́wọ̀n gbà gba penalty à ń pẹ́ bọ́ọ̀ kan ní Adémọ́lá Johnson ọmọ Àkúrẹ́ ni pupa báyìí lọ sọ penalty ni tí wọ́n fi nà wá ní 96 gbà yẹn. So match day 3 lè ní shooting star and our players I know dem ṣe warming up here àwọn lẹ́wọ̀n ní ẹ̀yìn mi àti mo bí ní ṣe máa lọ ṣùgbọ́n mo nígbà pé shooting máa win Gombe United ẹ máa bá mi kà lọ. Ta ló máa ní? Ta ló máa ní 3? Shooting star ni. Bíbọ̀ 3-0 náà ló jẹ last time tó wá bí. Inside the net! Inside the net! Remo is leading right now. Remo lead lọ́wọ́ báyìí. So wọ́n shooting ní chance but wọ́n ti lose chance yẹn so ṣì ní àwọn èèyàn ló ń para fún game yẹn. It's very interesting but ẹja ṣì máa wo bí result yẹn ṣe máa lọ wọ́n mọ̀ pé shooting máa win game ilé 3-1. Supporter póríṣiríṣi àwa bí irú àwa ẹ̀ supporter làwa àwọn kan wà fans ṣe pé wọ́n fi wọ ara wọn wọlé ẹni táwa gbé ṣe ọkọjá ká fi wọlé torí tẹ́ bá wo orí feed tẹ́ ń wo 100% 30 là ń gbá nulẹ̀ 71 ta ṣùgbọ́n tí supporter àti management bó ṣe ṣẹlẹ̀ lọ́dún yìí ó ti wáyé tipẹ́ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ lọ́dún ni pé supporter àti management tí wọ́n bá fọwọ́sowọ́pọ̀ ìlọsíwájú máa dé fún club. Mẹ́rin wá ní shooting ti wọ final. Ṣé final àwọ̀ ní 96 àwọ̀ ní 84 bóyá bí ẹ̀ méjì abẹ́ mẹ́ta náà ni. Wọ́n ní ká máa expect látọwọ́ shooting ọ̀gbẹ́. Ṣe sẹ́rí Ọlọ́run ló ní déédéé irú ẹ̀ ló ṣẹlẹ̀ lánàá yìí. Lágbára Ọlọ́run ní táwọn ayé ń retí ní gómìnà náà ń sọ òun fẹ́ tíkẹ́ẹ̀tì láti gba continental níbí continental tíkẹ́ẹ̀tì báwọn máa ń ṣe bẹ̀rẹ̀ ní ìṣẹ́ pé first match wá ń bí anape 2-1 alọ́bẹ̀ndẹ̀ wọ́n náà wà 2 awami ti kẹ́ni bí gombe bí àná wọn ní 2-1 alọ́mẹ̀ ti Akwa yẹn lánàá àgbà 0-0 níjọ́ Sunday níbi tí ń bọ̀ yìí tí ẹni tíìmù tí ń bọ̀
lágbára Ọlọ́run àná torí àwọn ọmọ tó wà ní shooting star nísìn àná fẹ́ lóko ẹ bá dẹ̀ wo 3 years nísìn Ọlọ́run tó fi coach gidi kẹwàá yẹn coach Gbénga Ògbótẹ̀ lágbára Ọlọ́run a máa gba continental ticket lọ́dún yìí lágbára Ọlọ́run bí gómìnà gan ti sọ pé òun fẹ́ ká gba continental lọ́dún yìí ìgbésẹ̀ tán náà ẹ wo last year gbogbo gba first match wa ń bí draw gbogbo match tá à ń gbá ń bí draw wọ́n náà wà léwu lọ́dún yìí nìsín lágbára Ọlọ́run kò ní sí yẹn. ṣùgbọ́n lágbára Ọlọ́run a rọ àwọn olólùfẹ́ shooting star kí wọ́n máa wá láti wá fún wọn ní ìwúrí ẹ lè débí owó yín lẹ fi ń wọlé ìfẹ́ wọn lẹ́ni tẹ́ fi ń wá tẹ́ bá débí ẹ máa jẹ́ àmà gbàdúrà láti gbàdúrà tá a ti wín inú nù lámọ́ tẹ́ bá wá bí njọ Sunday yẹn tí sùn bá wín ẹ má ti lọlé ẹ máa ẹ ká ẹ gbogbo bí jẹ́ ti ta ọtí ẹrẹ mi tí ó máa mú tí ó máa jẹ pẹpẹ sùn tí ó máa ti kún mọ́ ṣùgbọ́n tí ọba rí bẹ́ẹ̀ ẹ bá yá dúró lágbàtà bí kínní ẹ ní mọ̀gbà tẹ́nì kankan wọ́n yọ ọ̀pọ̀rọ̀ lọ́lé wọ́n máa pè lágbára Ọlọ́run lọ́dún yìí kò sí bọ́ọ̀lù tá a lè gbá ń bí ọlọ́bẹ̀ Elédùmarè yọ́ máa wà pẹ̀lú wa gbogbo máàcì wa ń bí la máa ń wìn lágbára Ọlọ́run. orúkọ mi ni Adéníyì Akínbọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Ìwó shooting star ọ̀kan nínú shooting star supporter. ìdí nìyí tá a fi ní Ìbàdàn jẹ́ the city of many first. ẹ̀yin náà wo àṣeyọrí ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí nìkan ní gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà. àwọn ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ó kọ́kọ́ gba ife ẹ̀yẹ CAF Cup wá sí orílẹ̀-èdè Nàìjíríà. àwọn ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ó kọ́kọ́ gba the very first CAF Cup ní Áfíríkà. bẹ́ẹ̀ sì ni àwọn náà ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ó kọ́kọ́ gba the first FA Cup ní Nàìjíríà. bẹ́ẹ̀ sì ni àwọn ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ó kọ́kọ́ produce ọmọ tó score first goal ní ìdíje World Cup tí a mọ̀ sí Rashidi Yekini. so kò ní jù báyìí lọ, orúkọ tèmi ni Joe Adétọ̀nà. Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì, a máa ń ran létí ibi tá a fi ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ kí ìtàn Yorùbá ògidì òtítọ́ bí eléyìí má bàa parun la ṣe dá ìkànnì sílẹ̀. mo sì mọ̀ pé ẹ fẹ́ràn ìtàn tá a kan ra sọ ẹ̀ ló jẹ́ kẹ́ wo fídíò ìdìgbò bíi. so tó bá yẹ pé wá wò dìgbò bíi, ẹ bá mi subscribe, ẹ like ẹ share pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín. fídíò míì tí mo fẹ́ kẹ́ wò ń pa Ìbàdàn olóńjáde lójú screen yìí yẹn, ẹ wò ó mo dẹ̀ mọ̀ pé ẹ ní regret pé ẹ wò ó.